Ìyàwó Tinubu àti ti Sanwoolu ṣàbẹ̀wò sáwọn tí wọ́n níjàmbá nínú BRT. Ìyàwó ààrẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn lórílẹ̀‐èdè yìí Olúrẹ̀mí Tinubu àti ìyàwó gómìnà ìpínlẹ̀ Èkó dókítà Ìbíjọkẹ́ Sanwoolu ti ṣàbẹ̀wò sáwọn èrò inú ọkọ̀ bọ́ọ̀sì tí tírèènì kọlù lágbègbè PWD lóṣòdì ìpínlẹ̀ Èkó lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 9 oṣù kẹta ọdún yìí. Agbègbè Òṣòdì ìpínlẹ̀ Èkó nìṣẹ̀lẹ̀ náà ti wáyé lásìkò tí ọkọ̀ ojú irin àti ọkọ̀ bọ́ọ̀sì tó ń kó àwọn òṣìṣẹ́ ìjọba lọ síbi iṣẹ́ kọlù ara wọn. Nínú àtẹ̀jáde tí olùrànlọ́wọ́ pàtàkì sí ìyàwó gómìnà ìpínlẹ̀ Èkó lórí ìròyìn Olúbùkọ́lá Nwona gbé jáde ló ti ṣàlàyé pé lára àwọn ilé ìwòsàn tí wọ́n ṣàbẹ̀wò sí lọ́jọ́ Ẹtì ọ̀hún ní General Hospital Gbàgádà, ilé ìwòsàn ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n ti ń tọ́jú àwọn aláìsàn pàjáwìrì àtàwọn tí wọ́n bá ní jàǹbá ọkọ̀ Lagos State Accident and Emergency Center tó wà lágbègbè Toll Gate lójú ọ̀nà márosẹ̀ Èkó síbàdàn nípínlẹ̀ Èkó ń bí, àti iléèwé ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn fásitì ìpínlẹ̀ Èkó Lagos State University Teaching Hospital LASUT níkẹjà. Bákan náà níyàwó igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó arábìnrin Olúrẹ̀mí Hamsat náà bá Olúrẹ̀mí Tinubu àti Sanwó-Olú kọ́wọ̀ọ́ rìn pọ̀ tó fi mọ́ àwọn àgbààgbà òṣìṣẹ́ nílé iṣẹ́ ìjọba.